Bọ̀dà Bímbọ́, èmi náà ti ń ronú láti bẹ̀rẹ̀ Yahoo fa. Ó yẹ kí n kúkú ti di mílíọ̀nìà tipẹ́tipẹ́, ṣùgbọ́n gbogbo ìgbà ni ọ̀rọ̀ bàbá wa máa ń ríǹgì létí mi wípé kí n rántí ọmọ ẹni tí mò ń ṣe. Ní báyìí mo ti ń rántí ọmọ ẹni tí mò ń ṣe o. Ọmọ tíṣà ni mí. Tíṣà òkùnkùn gbayì lọ́dọ̀ ìjọba àrànù tí ń bẹ Nàìjíríà tẹ́lẹ̀. Owó oṣù wọn ò ju owó tí kánsílọ̀ káńsù fi gbé olóṣó lẹ́ẹ̀kan lọ. Àwa ọmọ wọn tá a tún kàwé náà la àríṣẹ́ yìí o. Ó kàn jẹ́ pé ẹ̀rù ẹ̀wọ̀n Nàìjíríà náà lọ́kàn ń bà mí torí tí EFCC bá gbà wọ́n ní láàrin ọjọ́ mẹ́ta màá ti rù bí egun panla. Àbí ṣé ẹ mọ ẹni tí ó lè gé ọṣẹ fún mi ni kí n fi sá lọ sí Canada? Ń wà á rí yín lọ́la. Tèmi ni ti yín ní tòótọ́, Ogidiolu.